ẹ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tax lẹ́ẹ̀kan yẹn jizya tax. eléyìí ò wúlò mọ́ lápá bíi ṣé jizya bí ṣe fẹ́ sọ̀rọ̀ lórí jizya yẹn. ọbẹ̀ òun fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ sà bẹ́ẹ̀ ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn pé owó ẹgbàá ẹ má pa mí lẹ pé tí àwọn wọ́n san fún àwọn mùsùlùmí kan bá pa wọ́n meanwhile kò kí ń ṣe bẹ́ẹ̀ ẹ kí n kà fún yín. ṣé yẹn jizya bí. jizya tax bẹ́ẹ̀ ni. all right. ó ní historically that's no zakat nìyẹn ẹ kí n bẹ̀ láti bẹ̀ historically Muslims were required to pay obligatory arms, that's zakat, and were subjected to conscription in military. Now, jizya acted as a balancing tax for non-Muslim as they were exempt from military duties rather. Now, on Sokini, Mashika. Ó yá náà kí ló tún ṣẹlẹ̀ kó má tún dàbí tẹ̀kàn. Ṣé ògbó lè ń gbọ́ mi ṣá? À ń gbọ́ yín. Ń tẹ̀ ká jáde yẹn bó ṣe fẹ́ yàtọ̀ sí tí mo sọ kájọ wò. Only jizya is not implemented by contemporary Muslim major national state. Nẹ́tíwọ̀kì ẹ̀dá ó máa ń yíwọ́ bẹ́ẹ̀ yẹn tó bá ti di pé tó fẹ́ ká ṣe bákan. Irọ́ mo máa ń bí tẹ bá rí sáìn nínú kíní yẹn nẹ́tíwọ̀kì ìdààmú gbọ́ mo máa ń bí. Ẹ bọ́ síbi tí nẹ́tíwọ̀kì yín ti dá nínú yàrá yín ó dàbẹ̀ nípa yín fẹ́ balẹ̀ so ẹ̀yìn sì dé kọ́ mẹ́nu. Nẹ́tíwọ̀kì ẹ̀ tiẹ̀ wá òkè ẹ jẹ́ gbé mi síbi studio fi jí sí àwọn ẹ̀kan náà torí àsìkò. Àwọn mùsùlùmí wọn máa láàrin zakat àti jizya. Zakat ni mùsùlùmí. Zakat mùsùlùmí ní san. Ẹ yí kàkà fún yín. Ẹjọ́ ṣé o gbólé ń gbọ́ mi? Ó ní jizya in Islam was historically a financial tax imposed on certain non-Muslim living under an Islamic state in exchange for military protection, exemption from compulsory military service, and permission to maintain their religious practice and internal communal affairs. So jizya iṣẹ́ tí all right. Ẹni lẹ́ẹ̀kan ó yá náà torí mi ò gbọ́ jizya yẹn tí mo bèèrè lọ́wọ́ ní ẹ sọ fún mi pé jizya yẹn owó gbà má pa mí kódà ẹ sọ débi wípé wọ́n fún àwọn ẹlẹ́yin góró nǹkan àbí ẹ sọ bẹ́ẹ̀ tí márùn ti dáadáa pé owó gbà má pa mí jẹ́ mọ́ lọ ni olóhùn kan tẹ́ ká yìí ṣe é fi pé ó contradict tẹ́ sọ yẹn. Ṣé èyìnbó lẹ gbọ́ yé ni àbí kí ni tí mo kà ṣe nǹkan kí n tú sí Yorùbá. Nígbà máa túmọ̀ ntẹ́ ìtúlẹ̀ ẹ̀kọ́ yẹn fún mi lóyìnbó ó túmọ̀ sí ransom money. Ṣé kí n tú sí Yorùbá kùnrin? Ká tú sí Yorùbá. Òyìnbó yẹn ló dàrú mọ́ yín lọ. Ká tú sí Yorùbá bàbá mi. All right. Only jizya in Islam was historically a financial tax. Wọ́n ní jizya nínú ìtàn Islam ó jẹ́ nǹkan kan tó jẹ́ pé owó níná impose tí wọ́n gbé lé àwọn a certain non-Muslim àwọn tí kì í ṣe mùsùlùmí lórí living under an Islamic state tí wọ́n ń gbé ní ìlú tó bá ti jẹ́ ìlú Islam. Oye in tí wọ́n impose láwọn ẹni tí ì ṣe mùsùlùmí ẹ̀mọ́ tó máa impose wọ́n impose yẹn láwọn tí kì í ṣe mùsùlùmí lórí oye báyẹn lórí kí ni wọ́n ṣe owó tipátipá oye báyẹn so in exchange for military protection pé kí àwọn tó jẹ́ àwọn isibaru kí wọ́n lè mọ dáàbò bò wọ́n kán mọ́ pa wọ́n torí ẹ̀mí wọn ò dé because kó tó di pé sẹ̀rí adé kìlù tó di Islamic State wọ́n ń ṣayé wọn ò san owó military protection for anybody ó ṣe dégbà tí Islam dé lówó wá di ẹ máa sanwó military protection Islam náà ni ó pa wọ́n oye so wọ́n wá ń sanwó fún Islam bí ẹ má pa wá oye òun ni túmọ̀ military protection yẹn tí ò bá yé yín oye mẹ́yẹn exchange from compulsory military service
oye lórí ChatGPT lẹ́wà ẹ̀ sà. ChatGPT eléyìí yàtọ̀ sí tọ̀dọ̀ yín lọ́wọ́ yín bẹ̀rẹ̀ mi ò ní ẹ bá mi kọ síbẹ̀ jizya tax meaning in Yorùbá wọ́n dà pé òyìnbó ọmọ Yorùbá kúlẹ̀ wá káàkiri Yorùbá gbà kílẹ̀ fẹ́ gbogbo. ẹ bá mi kọ síbẹ̀ pé jizya tax meaning in Yorùbá. ok kí n translate ẹ̀ sí Yorùbá. bẹ́ẹ̀ ni sà. kí láì ní iye ń sọ náà kí ló dẹ́yìn mùsùlùmí láìkí tẹ̀ kí abáyín tààkà tó yé wa yìí kí tún ní tax ní Yorùbá. ẹ ká Yorùbá bàbá mi. ṣé léyìí tẹ́ ẹ̀ka yóò yé yín tó ni àbí kí ni tí wọ́n kí n tún máa lọ bèèrè pé kí ni tax ní Yorùbá. ṣó dàrú ọmọ yín lójú ni. òyìnbó yẹn dàrú ọmọ lójú káka Yorùbá ọmọ káàró ojú ni wà no I don't engage what are you trying to do aka nǹkan báyìí ó wá fẹ́ wò pé òkè kí ni tó lè fi ẹ̀ dànù kọjá pé kí ni tax ní Yorùbá what do you mean. èmi ò dànù bàbá mi. ẹ káka Yorùbá. ẹ̀yin ẹ ká tẹ̀lọ́ tí ní Yorùbá lórí àsìkò. mo kí gbogbo ilé ẹrí kìíní kò tẹ ní argument àwọn ará fún un. àbágbéga ẹ ṣe sùúrù náà ṣẹ́rí ẹ sọ̀rọ̀ yín ẹ má wọrí ẹ sọ̀rọ̀ yín àbágbéga ẹ sọ̀rọ̀ yín. mo ní kíní yìí àwọn àràbò fún ara wọn gan ti ṣàlàyé already pé táwọn bá ti lọ sí ìlú kan táwọn bá sọ fún yín pé ẹ wá gba Islam tẹ́ bá ní ẹ gbà àwọn máa wá fún yín ní option àkọ́kọ́ ni ọmọ àkọ́kọ́ gbé option àkọ́kọ́ wá pé ṣe máa gbà tẹ́ bá lè gbà then torí pé ẹ ti sọ pé ẹ fẹ́ sin Allah ẹ ti di ọ̀tá Allah Quran àwọn dẹ̀ sọ fún àwọn pé ẹni tó bá ti gbàgbọ́ nínú Allah kan gbógun tì sọ àwọn máa bá yín jagun so tó máa ti wá kọ́ńkalẹ̀ yín right tó ti defeat military tó ti defeat police yín gbogbo immigration system yín so ẹ̀mí yín ọwọ́ wọn ló wà so fún àwọn láti lè máa dáàbò bò yín so ẹ gbọ́dọ̀ máa san jizya yẹn owó ẹ̀mí yín àfipá san ni. kì í ṣe pé láti máa dáàbò bò wọn o láti máa ṣọ́ wọn lápá ṣọ́ wọn lẹ́sẹ̀ ni o. mo lè ṣe rí reference sir. wọ́n fight back ẹ máa sọ̀rọ̀ yín lọ bàbá Gbénga. so ikú ìwé àwọn nínú jizya ó yàtọ̀ sí zakat àwọn scholar àwọn fúnra wọn náà dòkó tán ẹnìkan náà ló bí kò dẹ́ ṣe fídíò kan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta gbogbo ẹ̀ wà lórí social media kò ń ṣe àwọn àràbù gangan àwọn Middle East àwọn Arabs àwọn Syrians àwọn Iraq àwọn náà sọ jáde lẹ́nu wọn fi bò wọn kò ṣe pé àsọ pamọ́ wọn ń sọ ni pé owó ẹ̀mí ni because tẹ́ ẹ̀ bá ti sán pípa ló máa pa yín so it's by force wọ́n impose lé àwọn èèyàn lórí ni ìlú tó dẹ̀ máa ìlú tí Islam adẹ̀ ti kọ́ńkà kò sí ni Sharia ló máa gbogbo ẹ̀yin tó kù òfin Sharia ilẹ̀ gbọ́dọ̀ máa ṣe tẹ́ ẹ̀ bá ti ṣe wọ́n á gbógun tì yín tó bá ti gbógun tì yín tó ti kọ́ńkà ẹ̀ gbọ́dọ̀ máa san jizya rẹ̀. The Prophet said, the first thing you do is call them to Islam. If they refuse, tell them Allah lies upon you. When Muslims go and conquer the adjacent country, what do? We kill them all? No. The Prophet says, the first thing you do is call them to Islam. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation. In return, when enemy comes and attack your country, you don't fight. We Muslims protect you. Subhanallah, this little money, protection owó ààbò ni. You enjoy sitting in your home and in your country. Protection owó ààbò. Mute jọ. But the ruling is for sure. So you do not open nightclubs. Ṣé lẹ́yìn ò fẹ́ gbóòótọ́ ẹ fẹ́ kéèyàn sọ̀rọ̀ ni? Farabalẹ̀ jàre ó ní. Fight you, then we capture you. Farabalẹ̀ jàre kí ló ń ṣe náà kí Islam tó lù wọn ò ní ìsinmi ọkàn wọn balẹ̀ ni. Farabalẹ̀ àbáyọ̀tò láyé ẹ̀ ṣàlàyé. Protection lórí kíni. tí ń gbégbé ayé wọn rẹ. kó farabalẹ̀ gbọ́ nǹkan tó ń sọ ó dẹ̀ lọ́mọ Yorùbá ni ẹ. ẹ máa gbọ́ ẹ jẹ́ kí nítorí àwọn pípọ̀ yìí. ẹ jẹ́ ká ṣe ẹ má bínú ẹ jẹ́ ká ṣe ìdánpò yìí ní Nàìjíríà ti ń san tax already àti ní mílítà àti lẹ́bìtì àwọn aráàbò wa dé wọ́n á sọ pé aráàbò kan dédé dé wọ́n á ní pé wọ́n á gba ẹ̀sìn Islam wọ́n á ní àfẹ́ wọ́n á gbógun tiwa. ẹjẹ ń tún play náà. wọ́n sọ ni wọ́n máa kán ká yín ní tẹ́wà ti sán. ẹni sùn Bàbá Gbénga ṣé nẹ́tíwọ̀kì yóò dá ni ó dá nẹ́tíwọ̀kì Mr. Gbénga ò dá o. When Muslims go and conquer the adjacent country. Ẹ̀ẹ́kọ̀ di kọ́ńkọ̀ yẹn mú.
ètò láyé ẹ kọ́ di kọ́ńkọ̀ yẹn mú when a Muslim wọ́n lọ jí ilé onílẹ̀. they go and conquer. So nǹkan tí wọ́n ń pè ní enemy afterward ni àwọn onílẹ̀ tó fẹ́ gbalẹ̀ wọn padà sí dọ̀tá wọn. Ẹ lu ọpọlọ yín ẹ play ẹ lọ. Ẹ ṣí máìkì yín ètò láyé títí o. tí wọn ò bá ti wá ìtẹ̀mọ̀ pé mo ti mute tí wọn ò bá ti wá gba Islam yẹn tẹ bá ti sọ fún ọkàn gba Islam tó bá ti gba Islam wọn wà ní Allah sọ pé wọn gbọ́dọ̀ máa san jizya nínú ìlú wọn tó dán gba Islam nonsense ni náà wọn ní kó gba Islam wọn ò gba Islam mọ́mọ́ wọn ní kó gba Islam wọn ò gba Islam. The first thing you do is call them to Islam. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation. In return, when enemy comes and attack your country, you don't fight. We Muslims protect you. Ṣé ẹ gbọ́ báyìí? For this little money. Ṣé ẹ gbọ́ báyìí? Ó ní Allah máa ní kó máa san jizya. Tí ogun bá wá dé nínú ìlú, bóyá àwọn àtàwọn Kristẹni lọ́jọ́ ń jà, Mùsùlùmí àti Kristẹni, àwọn tó bá ń san jizya lábẹ́ wọn tí wọn dẹ̀ kí ń ṣe Muslim, wọ́n máa protect wọn torí pé wọ́n ń sanwó ẹ̀mí wọn. Ṣùgbọ́n tí wọn ò bá fi lè jẹni tó ń san jizya, ẹgbọ́n tó ṣẹlẹ̀ sí wọn. And you enjoy sitting in your homes and in your country and live your life normally, but the ruling is for Sharia. So you do not open nightclubs, you do not fornicate. If they refuse, then we have to fight. And if we fight you, then we capture you, you become our slaves, and we take your land, and you take where, because you refuse. I give you two good options in the coming 40, 50 years when the Muslims become strong, as they're supposed to be. Ó ní pé bí wọ́n máa option àkọ́kọ́ ni pé ẹ gba Islam o àwọn aláwọn ò gbà option ẹlẹ́ẹ̀kejì ni ẹ san jizya àwọn aláwọn ò san wọ́n wà ní ẹ̀jẹ̀ àjà tẹ́ bá fi lè bá wọn jà ó ní wọ́n wà gbalẹ̀ yín wọ́n gba gbogbo dúkìá yẹn ẹ̀yin ó tún dẹ́rù wọn torí pé àwọn ti fún yín option méjì àwọn ní kẹ́ gba Islam ẹlẹ́gbà ẹ tún ní kẹ́ san jizya lórí ilẹ̀ yín ẹ tún lè san ẹ gbọ́ ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu are you practicing this religion kò dẹ̀ rò pọ́dọ̀ Ọlọ́run lélẹ̀ ti wá. You must be a fool. Téèyàn bá ń rò pọ́dọ̀ Ọlọ́run lílé tiwa. Ètò láyé. So àbí ó sàn kankan ṣe gbọ́n kan tó sọ wípé tẹ bá ń san jizya yẹn then ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé ṣàríà ẹ ní ṣe ṣìnà ẹ ní mọ tí ṣe tẹ because ìlú tó máa dẹ̀ ti ń ṣe ṣàríà ìlú mùsùlùmí náà nígbẹ̀yìn. Ẹ má dà wọn lọ irọ́ ni wọ́n pa. Ẹ jẹ́ ìlú common sense then come on now. Àwa Gbénga ṣẹ́rí nǹkan táwọn mùsùlùmí wọn understand ni wípé ìwé yìí ẹ ní láti kà á pẹ̀lú open mind ni. Ẹ má kà á ẹni tó ń sọ̀rọ̀ yìí ó tún nítorí pé ó wà lórí pop ẹ rí i pé ó fọ ọwọ́ ló fi sọ pé kí àwọn máa pa wọ́n ó wá yí pa wọ́n ó sọ ọwọ́ báyìí kó àwọn pa wọ́n ṣùgbọ́n ó sọ pa wọ́n yọ sọ di fight ṣe understand torí pé wọ́n wà lórí public space ni wọ́n fi ń tọwọ́ bọ àwọn nǹkan kan àwọn náà manipulate ọ̀rọ̀ yẹn níwọ̀nba kó lè bá a ṣe gbọ́ níta gbangba ó simple pick the book yourself Quran 9 ó verse yẹn ó ti ṣàlàyé nǹkan tó ń jẹ́ tàkíyà on its own àlàyé tó ṣe ó ti sọ yí pé ẹ máa sanwó yẹn willingly onboard ẹ san ní ẹni yẹpẹrẹ ẹ mọ rá bàbá báyìí wọn máa gba yín pa láti sanwó yẹn ni kọsípò ara inú yóò gbọ́dọ̀ dùn láti san ẹ gbọ́dọ̀ wà nínú ìnira fásì yẹn ó clear bọ ayílé pàtẹ àwọn pípù yóò kí n ronú so ìkẹtẹ ń pè ní tefsir wọn kàn láti kàn brainwash yín kẹ má lè bá a mọ the full context nǹkan tí àyà yẹn sọ nǹkan tó ń pè ní tefsir wọn brainwash yín pé nǹkan báyìí ni Allah ń sọ so tó wáyé pé nǹkan tí Allah ń sọ nìyẹn ni nípa ẹnìkan ló mọ̀ ni kò yẹ káwọn àwọn tó kọ tefsir kò yẹ ká ju ẹyọ kan lọ olúkálùkù wọn tó máa ń dìbọn kàrà wọn pé àṣìlè lè sọ níbi báyìí ọ̀sọ̀ àwọn náà mọ̀ káwọn náà ń parọ́ so yàtọ̀ wà láàrin zakat àti jizya so ètò láyé lè continue so tẹ bá fẹ́ nǹkan tó dẹ̀ sọ nǹkan tí máa yẹn sọ yìí kò tún wá ń ṣe òun nìkan ló sọ òun nìkan gbogbo àwọn scholar àwọn the same thing náà máa ń sọ the same tí mo ní fídíò wọn lọ́wọ́ the same thing kò yàtọ̀ nǹkan tó sọ ìgangan exact ni pé táwọn bá ti wá lóyún pé kẹ́ gba Islam tẹ́ bá ti lẹ́gbà wọn á ní kẹ́ san owó orí tẹ́ bá ti ní ẹ̀sán then wọ́n máa gbógun tì yín because àwọn ti fi lọ́kàn méjì ẹ̀ refuse. owó orí ìṣòwò orí ànáwó tipátipá. owó ẹ̀mí wọn ni kò tẹ́ pé owó ẹ̀mí. owó ẹ̀mí nípa ẹgbà Islam. nípa ẹgbà tẹ́ bá dẹ̀ ti ń san yẹn ẹ sì gbọ́dọ̀ máa tẹ̀lé òfin ẹ gbọ́dọ̀ tẹ̀lé òfin Sharia because ẹ gbọ́dọ̀ ṣe ṣìnà ẹ gbọ́dọ̀ mọ tí oríṣiríṣi ẹ gbọ́dọ̀ lọ club ó sọ náà so tó bá ti ń ṣe gbogbo tí ìjọ tí Sharia bá ti wà ìlú mùsùlùmí náà ṣe ni ẹ dẹ̀ pé lé ilé sìn
ó ga ọ. Nǹkan tá a dẹ̀ ń sọ yìí máa ń sọ kò ń ṣe Yorùbá nìkan làwọn èèyàn ti ń reject gbogbo kìíní, gbogbo ayé gbogbo ìlú ni ló ń reject kìíní pé no kìíní Yorùbá látàyè gbogbo ayé ló ń reject ẹ̀. Tẹ́ bá fẹ́ gbọ́ òótọ́ jù láyé ẹnu ex muslim lẹ́tì lè gbọ́, àpá jùlọ àwọn tó wá láti Middle East yẹn tó máa ó tún wá kẹ́ni tó wá lọ jẹ́ àwọn ex imam àbí ex sheikh because àwọn yẹn wọ́n mọ tinú tẹ̀yìn Quran, àwọn lèmi máa ń tẹ̀lé máa ń wà lórí page 1247 tó máa ti ń release new content especially lórí Instagram àtòrí Instagram àti orí X app. Ẹ lọ gbọ́ gbogbo tán àwọn pípé yẹn in fact mo gbọ́ testimony kan ó ní ẹ wo ẹ má yẹ ká tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ wípé àwọn àjọ̀nú kan àtẹ̀kọ́ kan máa gun àwọn káwọn ṣáà lọ máa pààyàn wípé nǹkan táwọn ìmáàmù wọn ti kó sí wọn lórí pé tààlà bá kàn lè ọ̀rá sí ọ̀run fáwọn fẹ́rẹ́fẹ́ báyìí káwọn kan ti ọ̀rá rí 72 virgin pé because ikú máa ń rún àwọn láti kú because àwọn tètè fẹ́ lọ sálùjọ náà káwọn tètè lọ bá 72 virgin the way ẹ̀mí yẹn ṣe máa ń gùn ọ́ ẹni tó lọ́wọ́ á kó yọ ní kíní yẹn Ọlọ́run kó yọ ní ọ. ẹja tẹ̀síwájú ẹṣẹ́ láti mùsùlùmí tó ń sọ̀rọ̀ lórí péèjì tọ́sán gangan àti gbogbo àwọn tó ń pààyàn nínú gbólóru àtàwọn tí wọ́n tẹ́ rí tẹ̀jọ́ ń sùn ogun wọn lápàáyàn kọ́lá kọ́lá tí ó ti pààyàn gan nínú gbogbo wọn torí apààyàn náà ni wọ́n ní instinct wọ́n ní zílẹ̀ láti pààyàn nǹkan tá a lápá láṣẹ ni ó wà nínú Kùránì. Mohammed kílẹ̀ bẹ́ẹ̀ bá a sọ ẹ ṣí máìkì yín. Délà ẹ máa sọ̀rọ̀. Àfà Muhammad ọmọ kìíyẹ o. Ẹ̀yin náà máa sọ̀rọ̀ ní ìsìn ẹ̀yin mùsùlùmí méjì lè wà lórí pé ẹ lè máa mú àwọn nǹkan tí a bá tó sọ kalẹ̀. Yes sir. Kí lórúkọ Yorùbá rẹ̀? Olúwadámiláre lèmi ń jẹ́. Olúwadámiláre. Bẹ́ẹ̀ni. Ẹni tí máa ń sọ orúkọ jù fún ọmọ ni ìyá ló máa ń sọ orúkọ yẹn jù fún ọmọ. Bẹ́ẹ̀ni. Orúkọ yẹn kẹ̀dẹ̀ rí a máa fọmọ lórúkọ yẹn látara pé ntójú ìyá ti rí lọ́dọ̀ bàbá la fi máa ń fún ọmọ ní Olúwadámiláre bóyá ó ṣeé ṣe kí obìnrin yẹn níṣòro ẹbí ọkọ ṣùgbọ́n ẹ wá dákun sọ́mọ tá a wá sọ Olúwadámiláre ṣó yẹ kó jẹ́rú ọmọ tá a sọ ní Olúwadámiláre ṣó yẹ kó tún máa wá jẹ́rú kí lè rí ìyá yẹn. Èmi bẹ́ẹ̀ ṣe béèrè mi léèrè ọ̀rọ̀ yẹn ní ọmọ Yorùbá ó bùkún fún mi láti fi ìbéèrè lọ́wọ́ yín àmọ́ ṣé mo rò pé lórí pláfọ́ọ̀mù yìí. Kí ni mo ń bọ̀ kí ni Arabic name ẹ̀? Abdulkadir ni. Abdulkadir lèmi ń jẹ́. Kí ni ìtumọ̀ rẹ̀? Ẹrú ọba tó ní kádàrá ni kádàrá ló ń pè bẹ́ẹ̀. Ṣé mi náà lè wá béèrè lọ́wọ́ yín sà? Kọ́ọ́dírù tó bá ní kọ́ọ́dírù wọ́n á máa pe kọ́ọ́dírù ní alágbára ń gbà mí. Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni qadara ala man yasha'u kò sí tọ́lọ́run ò lè ṣe lọ́wọ́ bẹ́ẹ̀. Nígbà tí èèyàn bá wá ń jẹ ẹrú alágbára ṣé ìwọ gangan lálágbára ni àbẹ̀rù alágbára? Ìyẹn wà ní sùúrù bàbá mi. Ta lálágbára náà méjì? Ọba tó dá mi lálágbára. Ìwọ wá jẹ ẹrú ẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé wá dákun gbogbo èèyàn wá ń pè ẹ́ ní ẹrú alágbára ẹrú alágbára wá dákun má bínú ǹjẹ́ ṣó rẹ́rú ọba kan rí tó jọba? Inú Al-Qur'an lazim Ọlọ́run ká mọ̀ pé ilé ayé yìí ó jẹ́ bí ẹ̀wọ̀n sí ẹni tó gbàgbọ́ ni. Mi gbọ́. Inú Al-Qur'an Allah sọ pé ilé ayé yìí ó dàbí ẹ̀wọ̀n sí olùgbàgbọ́. Ẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ni. Wow. Ẹ̀wọ̀n fún àwọn olùgbàgbọ́. Bẹ́ẹ̀ni. Ok, mo ń gbọ́. Mo wá fẹ́ bí yín léèrè ọ̀rọ̀ kan sà. So bó ṣe wà yín nìsín bó ṣe wà yín nìsín gbà pé inú ẹ̀wọ̀n ló wà. Àbá ẹ̀wọ̀n yẹn ó ní ìtumọ̀ ó ní explanation. Ok, kí lẹ explanation ẹ̀wọ̀n yẹn? Torí àwọn guidelines tọ́lọ́run ti là kalẹ̀ má ṣe ṣìnà o má bàtà èèyàn jẹ́ o má kọsẹ̀ o má mẹ́kì owó náà tí ò dá o mọ ìyá rẹ lé pé bàbá rẹ lé o má bọ́ àgbàlagbà o jíyàn gidi sí nínú ẹbí o má dẹbí rú jíyàn gidi sí orílẹ̀-èdè rẹ o àwọn guideline yẹn
pẹ̀lú bí tílé ayé délé ni níbo ẹ máa bọ́ bá mi ẹlẹ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ kí n dá yín lọ́rọ̀ dáṣà. ibo ni gbogbo má dẹbi irú má ṣe kíní wa níbo ló wà. bẹ́ẹ̀ni anábìrin sallallahu alaihi wasallam àdìsẹ ó ní pé kí ni ẹni tó bá dá ọkọ ẹni tí okùn ẹbí bá já lọ́wọ́ ẹ̀ kò ní wà lọ́jọ́ náà ẹni tí ó sún bí ẹ̀ lè anábìrin sallallahu alaihi wasallam bẹ́ẹ̀. mo ń bọ̀ ta ló sọ bẹ́ẹ̀. anábìrin sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ ṣáànábì bẹ́ẹ̀. gan fúnra rẹ̀ ṣó mo ń bọ̀ ṣáànábì fúnra ẹ̀ tó ẹbí. àbá wàhálà ò tó ẹbí. ah The blessed man, the person Evidence. that actually No, watch on no. that actually walk on the planet of Earth. Anabi sallallahu alaihi wasallam. ẹ ṣáà ní sùúrù brọ́dà mi ẹ fún mi lẹ́fídẹ́ǹsì ibi táànábì ti tó ẹbí. Oda. àwọn wo làǹnábì bá jagun Bádàrì kì í ṣe bí ẹ̀ ni. Ó dà pé yín ní ìmọ̀ nípa Al-Qur'an àti hadisi dáadáa. Màá béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín. Ṣé ẹ gbọ́ mi sọ? Ìbéèrè lẹ́ ń béèrè lọ́wọ́ ṣé kì í ṣe bí mi. wọn. Ẹni kí n fún yín ní evidence. Ẹ̀yin lẹ́ béèrè kọ́ lọ́wọ́ yín kí n dá yín lóhùn. já máa yanjú ẹ̀ nǹkan kan ṣáà ní sùúrù kó tó lọ. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kí n béèrè ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín bá. béèrè tó bá fẹ́ béèrè ńgbà yẹn. Ìgbà náà bí wọ́n sallallahu alaihi wasallam tó kúrò ní Mẹ́kà tó lọ Mẹ́dínà. Nígbà tó padà lọ ṣe Hajj padà ní Mẹ́kà tí wọ́n capture gbogbo àwọn èèyàn tó ti sàn án lóko tó ti ṣe wọn burúkú sí wọn. Kí ló ṣe fún wọn? Mọ̀ kẹ́ mọ̀. Ẹ sọ fún àwọn èèyàn kí ló ṣe fún wọn? Nígbà tó ọkùnrin báyìí ni nígbà náà tó bàtà àwọn tó mú ní Kaaba bàtà wọlé tó lọ ṣe Hajj padà. Ìgbà yẹn àwọn ọmọ ogun Islam ti pọ̀ tó ń mú gbogbo wọn àwọn tó ṣe bí fún wọn. Àwọn tó ń lé wọn lóko. Ẹ mọ̀ kí sáà ń bẹ̀rẹ̀ sọ àkótó tó rìn àjò tó rìn lọ sí Medina wọ́n ti mú wọn tẹ́kẹ́ wọ́n jẹ ewé fún inú àdìsẹ̀ kan wọ́n pé wọ́n jẹ ewé fún ọdún kan tẹ́ pé ìgbẹ́ wọn dàbí ìgbẹ́ ẹran. àwọn wo. Àwọn abòrìṣà Mẹ́kà. mo ń bọ̀ àwọn wo ni wọ́n ń jẹwé. Àwọn sàábẹ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn ẹbí àwọn níbo náà lọ ókè nígbà tó ń lọ sí Mádínà. tó wá bọ̀ wọn wọ́n mú captive. tọ́mú ta ni káfíù sọ̀rọ̀ tó máa yáwó èèyàn. Èmi Yorùbá mi ò dán mọ́ná tó mú wọn lẹ́rú tí wọn ò lè ra nǹkan tó ń tọ́jà fún wọn. wọ́n ti mú Muhammad lẹ́rú rí. tó mú wọn kalẹ̀ tí wọn gbà kán lóúnjẹ wọn gbà kán ṣe business. ó yá máa gbọ́ nísòwò mo fẹ́ mọ̀ bóyá o mọ̀ tó ń sọ ọdún mélòó là níbi lò ní Mẹ́kà kó tó lọ Mádínà. Mi ò mọ̀ specifically mi ò really mọ̀. ẹni tó ń mu story yẹn ẹni yẹn ò ṣe dáadáa o tó wá ní wọ́n ń jẹwé ní dẹ́sàtì ṣé wé wà ní dẹ́sàtì ni. ẹni sùúrù bàbá. ẹni tó ń mu story yẹn moment tó máa jẹ́ máa gbọ́ moment tó máa jẹ́ sàkọ́fí ni ó jẹ́. Sàkọ́fí kọ́. àwọn ló máa jẹ́ ṣé. ọ̀hún sàkọ́fí. ó dẹ̀rù pé àwọn kan wọ́n ń pa òfurọ́. bàbá. o gbọ́ ní làǹbà tán ṣẹ̀ gbélẹ̀. mo ń gbọ́ yàrá. ìyàwó ẹ̀ kínní ó bímọ 15 ìyàwó ẹlẹ́ẹ̀kejì ó bímọ 15 ìyàwó ẹlẹ́ẹ̀kẹta òun náà bá tún bí 15 ló bá lọ fẹ́ kékeré kan yẹn bá bí 18 ẹ gbọ́ ìjẹta náà ṣe wá sí yẹn. kò sínú àwọn ni àwọn the president of Lambarudin of Nigeria. ẹ má yẹ ká kúrò ní tàwásà. òun náà ni mo fẹ́ jẹ́ òmò pé Lambari. mo wá ń sọ fún yín ẹ̀yin ẹ mọ ibi tí mò ń lọ nígbà tó padà dé Mọ́kà ẹ máa gbẹ náà mò ń lọ yìí nígbà tó padà dé Mọ́kà tí àwọn ọmọ ogun Islam ti pọ̀ ẹ má ṣàbòsí o ẹ mọ ibi tí mò ń lọ kí ló ṣe fún wọn. pé kí ni. nígbà táwọn inú àwọn sàbí sọ pé lé ní ibi ìní ọjọ́ ìsan ni fún. àní Lamba ni irọ́ ni sẹ́ẹ̀ kò ṣẹlẹ̀. kí lẹ́yìn gbogbo nǹkan lẹ́yìn máa ń debunk. ẹgbẹ́ jáde kájọ kà náà. ẹmẹ́rẹ̀ wà evidence ẹ̀dá. ok sir. gbé jáde kájọ kà. èèyàn wá comment section broda mi sọ pé Muhammad ń jẹwé o àmọ́ tó tún ṣẹlẹ̀ báyìí onímọ̀ mọ̀ pé ewé ló ń jẹ ìgbẹ́ dàbí ìgbẹ́ ẹran. ẹ bá pa WhatsApp ẹ̀yìn èèyàn. ó ní nǹkan tó ó ní mí tó máa múlẹ̀ ní ó yà á ń pẹ́. bàbá mi ó yẹ bá mi lọ sí ẹ bá mi lórí àwọn ohun tí a máa ń gbé sójú bọ́ọ̀dù yìí ẹ bá mi tẹ the conquest of Mecca síbẹ̀. kí ni. the conquest of Mecca. ẹ wá gbèsè máa ń gbé síbi ṣáájúbìtì yẹn ẹ yẹ káwọn èèyàn máa rí. kò sínú Quran kò sínú nǹkan tó fẹ́ bí jáde.
kan tẹ̀ síbẹ̀ ṣe mọ́tò fẹ́ ṣe jíjísà lẹ́ẹ̀kan yẹn ṣé inú mẹ́ka iṣẹ́ inú Kùránì lọ ti ka jíjísà lẹ́ẹ̀kan fún wa ní àdìsí. tó kó jẹ́ ń sọ̀rọ̀ tán ṣé kò sínú Kùránì nǹkan tó gbé wáyé nǹkan tí wọ́n ní tẹ̀síwé pèsè understand títí jíjísà yẹn wọ́n kọ́kọ́ gbé Kùránì wá gbà tó òun argue wọ́n ṣe tó wá lọ sí Google òun láti máa sọ fún àyàn pé tó bá fẹ́ understand Islam dáadáa o ní láti máa go outside of it tó bá mú ẹ̀rí wá tí wọ́n argue then you go outside of it ibẹ̀ ló tún máa tún wá lọ rẹ́ẹ̀rì tó máa fi back up Quran. bẹ́ẹ̀ Mr. Gbénga bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ yìí ṣé kò dá fọmọlúwàbí. engage bàbá ẹ̀ tó láyé but ẹ wọ́n kọ́ tẹ́yìn fẹ́ claim is agbọ́dọ̀ kọ́kọ́ nínú contest. Mr. Gbénga you have spoken to me very well but bí bàbá yìí ṣe ń bá gbọ́n yẹn àyẹ̀ṣẹ̀ wa lọ mú jáde láti ta. it is not given at all. àwọn tẹ́yìn bá sọ̀rọ̀ wọn ṣọmọ yẹn ẹ̀ bọ́ wọn. We are just trying to mi ò bọ́lẹ̀ wàláì mi kò bí. Bàbá farabalẹ̀ kó soko báwọn èèyàn sọ̀rọ̀ ó máa gbọ́ ẹ̀yẹ bàbá yẹn sọ̀rọ̀ bàbá yẹn bá sọ̀rọ̀ kó all I care can fuck off all I care ó sọ ọ́tẹ̀ kan for like 30 minutes so anything wọ́n béèrè mo all I ask you now pé gbéjáde inú Kùránì tó fẹ́ gbéjáde nǹkan tó ṣe GPT ó wí pé nǹkan tó ń sọ ogun mọ́ nìyẹn ó ṣe lọ́gọ́ ogun nǹkan tó fẹ́ sọ àwọn tó ń bẹ̀ sọ̀rọ̀ wọ́n bẹ̀ sọ̀rọ̀ correct ń bẹ̀ ò lè sọ nǹkan gidi jáde. I'm asking you a question. òun láti máa sọ pé ẹni tó bá mẹ́rin wá nínú Quran fine then what of ṣàtún lè rí ẹ̀rí yẹn outside of Quran tẹ́ bá ti lè mú wa so to there you're talking about bí abẹ́ ṣe bá yẹn máa sọ̀rọ̀ I don't have to talk to you. àwa lọ wo evidence outside of the source tá bá ti rí nǹkan tó wá lè bá kẹ. ó ti sọ̀rọ̀ wọ́n àfẹ́ náà ní sọ̀rọ̀ mo sọ anything ṣé wọ́n lè bèrè question lọ́wọ́ ẹni. tó máa fi sá lọ ló ń wà. ní wọ́n ní bàbá ṣe ń báyọ̀ sọ̀rọ̀ bàbá ṣe ń báyọ̀ jẹ́ láàbí kí ló péré. If you have to talk to your father, you don't talk to me that way. Okay? You don't talk to stranger like that, sir. It is wrong to talk to that way. You don't know me from anywhere, sir. You probably should asking you a question. Why are you using foul language, sir? But you're fucking rude. You use LOF word for me. LOF word for me. Hello. You're not now. You're not tied to the chair. Ẹ fi fẹ́ kásẹ̀ sílẹ̀ bàbá àwákàwé bẹ́ẹ̀ ni kí lẹ̀ sọ báyìí. ẹ ló fẹ́ kásẹ̀ dẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ ló fẹ́ fọ́ I want to respect you sir but you're not sounding very well sir. Bàbá bẹ́ẹ̀ fi kálẹ̀ lẹ̀ ọmọ ìjẹ́lẹ̀ lẹ̀ máa sọ̀rọ̀ fílẹ̀ jù. Mo ti rẹ̀ sẹ́mi rẹ̀ fílẹ̀ ó fẹ́ sá lọ ni tó bá sá ló máa dùn mí o bàbá. mi ò sákò nbí ibi tí mo wà ní. ẹ fílẹ̀ náà ẹ rẹ̀ fílẹ̀ jù. ẹ lo F-word fún mi ẹ bọ́ mi ẹ rán mi lọ skul mi. ẹ bọ́ kí kí sùn pè lọ́wọ́ ni pé gbẹ́jáde inú Kùránì mu pè lọ́wọ́. ẹ ló fẹ́ fún ọdún lẹ́kọ̀ọ́ that's fair enough if you have said it that way I will. mo sọ fún àgbàlagbà pé kọ́ dákẹ́ fún ilẹ̀ tó ń pariwo sínú Kùránì. Even when you came here, you said this first time you're saying the same rubbish. But you buy a console to lole kon yen. What is for 1 hour tí mi sọ̀rọ̀ now? Bàbá ben filẹ̀. Gari kon fi kini le a. So go lọ́wọ́ wọn ni bí ó ní kini le kon sọ̀rọ̀ mo ni. To ko nba rubbish 30 and ni sọ̀rọ̀ mo. Sherry, where ẹ jẹ́ kó kàtà kí n sọ̀rọ̀. Buwe jẹ́. Bóyá kà. Yeah, this conquest of Mecca. The conquest of Mecca was one of the most decisive political and military turning points. It's in blow me here, by you. Ẹ gbọ́ comment section ẹ rí. Mi ò dẹ̀ bí. Ṣé mo lè show te? One of the most decisive political and military turning point in Arabian history. So ẹ máa kálọ̀ gbogbo wa lárí ẹ̀yà ìka. And now outside the devotional, yeah. Outside the devotional, oh yeah now. Dákú. Bàbá mi tó láyé màá sẹ́ndì fídíò kan sí yín ẹ wá wo bí àwọn Arab wọ́n ti ra àwọn ilẹ̀ pamọ́ àwọn ilẹ̀ làbúkà àwọn èèyàn wa wo pẹ̀lú tẹ máa kó sí ẹ̀sùn fún àìwò ẹ̀sùn fún àwọn ẹ̀bẹ̀ kó. Báwo ní kọ́ lọ gbé kínní ìwà ó kàn kó sọ kankan ó dákú síbẹ̀. Mi ò rí kínní yìí mi ò dẹ̀ mọ̀ bóyá mo lè gbé tèmi yìí sí fídíò mi wá. Àwa rí náà. You can't compare your network and my network. You're from a different location.
àìmọye sùkúkú loan tó ti fi de oríṣiríṣi àwọn investment ní West Africa sùkúkú loan. nígbà tó fẹ́ bí ebu ní ìsìn ó lẹ́nu bẹ́ẹ̀ bò ó rí kíní tó ní oníkémi lọ́wọ́ fún nǹkan wa mo gbé jáde fún ẹ. Yes sir, tẹ bá monitor mi yín sọ látàárọ̀, you see I came here with absolute respect, but the way that man approached the other people and the way he's approaching me right now, sir, is not giving. Wọ́n kí lé gbogbo nọ́ọ̀sẹ̀ tó ṣe yẹn mi ò nífẹ̀ẹ́ sí. Kọjú sí nǹkan tó ń kọ́. oníkọ́ bẹ́ẹ̀ gbé nǹkan jáde àti bẹ́ẹ̀ gbé jáde. I don't know, is there a way tí wọ́n fi mi ò rí ni ẹgbẹ́ sí ẹgbẹ́ tó bá mi gbé studio lọ mi ò múlẹ̀ mú amúyín ṣe ẹ tó bí mi lọ́mọ. Ok, Amadélèké ẹ jẹ́ ká kà fúnra wa, ẹ má wọrí, ẹ jẹ́ ká fúnra ìwọ ló ní àgbé wa, ẹ jẹ́ ká fúnra kẹ́ má bá mi tẹ̀jú. The conquest of Mecca. Only the conquest of Mecca is one of the most decisive political and military turning points in Arabian history. Fi ogun kó ilẹ̀ Mẹ́kà ó jẹ́ ìfipá ogun tó lágbára nínú ìtàn àwọn Àràbù. Now, outside the devotional religion framing, historians generally view it as the collapse of the old Meccan tribal religious order. Wọ́n ní nínú pé àwọn ọ̀jọ̀gbọ́n tán ti kọ ọ̀tàn, àwọn olùkọ̀tàn tán ti kọ, wọ́n ní wọ́n rí ìṣẹ̀lẹ̀ yìí ní pé ìṣẹ̀lẹ̀ tí wọ́n fi dá ojú ilẹ̀ Mẹ́kà bolẹ̀ látàrí ẹ̀sìn tí wọ́n ń ṣe tán bá ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá dojú ẹ̀ bolẹ̀. Della mute jàre. The collapse, only the rise of a new Arabian state centered around Mecca and the transformation of Kaaba from a multi-tribal sanctuary into symbolic center of a unified movement. The event took place in 630 CE AH. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ṣe láti fi dá Árábù tuntun kalẹ̀ tó dẹ̀ wà ní agbègbè ilẹ̀ Mẹ̀dínà. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní Kaaba láti pé àwọn oríṣiríṣi ẹ̀yà tí wọ́n pọ̀ tí wọ́n wá fẹ́ fi àmì ìdánimọ̀ kan láti máa fi dá wọn mọ̀ kán wá di ẹyọ kan kí wọ́n máa rìn káàkiri láti máa gbé àjẹ̀ndà kiri. Ìṣẹ̀lẹ̀ yìí dẹ̀ ṣẹlẹ̀ ní 630 CE. So gbogbo tí ń jẹ́ràn áàjì wọ́n fẹ́ pàápọ̀ sójú kan. Only Arabia before the conquest. Before Islam, Mecca was a major caravan trade center, a pilgrimage sanctuary, and a natural religion zone. Wọ́n ní kó tó di pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ o kí Islam tó bẹ̀rẹ̀ o. Wọ́n ní pé Mecca jẹ́ ìlú kan tẹ́tí máa ń ṣe òwò. So wọ́n dẹ̀ máa ń ṣe ìbọ ṣìgìdì, ère gbogbo ẹ̀, mọ́ àlá gbogbo àwọn ṣìgìdì yẹn ni wọ́n máa ń bọ ní ibi ibẹ̀ tẹ́tẹ́lẹ̀ ibẹ̀ jẹ́ ibi àmì ìdánimọ̀ tẹ́tí máa ń pọ̀ ẹ̀jẹ̀ sí nǹkan láti máa fi bọ́. The Kaaba house many tribal cults, objects, and deities connected to different Arab tribes. Among the most famous, Hubal, Alat, Uzza, Manat, Mecca power came from trade routes, pilgrimage economy, tribal diplomacy, and sanctuary status. Aram. Wọ́n ní Kaaba táwọn Mùsùlùmí máa ń pòyì lẹ́yìn tí wọ́n máa ń rọ kiri kálé nìyí. Wọ́n ló jẹ́ ilé tó jẹ́ pé ó kó nǹkan tó pọ̀ sínú. Wọ́n láwọn nǹkan tó kó sínú jẹ́ bí eegun ẹran, àwọn ṣìgìdì tí wọ́n fọwọ́ mọ, àwọn nǹkan bí ẹ̀jẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn ìran Àràbù pátápátá lólókàlùkù wọn ní ṣìgìdì wọn nínú ẹ̀. Ẹni tó ní Allah ní Allah, ẹni tó ní Uba ní Uba, ẹni tó ní Uzza ní Uzza, ẹni tó ní Alat ní Alat. So àti eegun ẹran, oríṣiríṣi nǹkan eegun lólókàlùkù wọn náà ní níbi ibẹ̀. So wọ́n dẹ̀ sọ pé agbára Mẹ́kà yẹ wá láti pé kí wọ́n máa ṣe òwò, káwọn èèyàn máa rọ kíríkà ilé yẹ kiri láti máa fi mékè owó. So àti láti wá máa wo àwọn ṣìgìdì ní sanctuary yẹn, wọ́n ní àwọn nǹkan tí wọ́n ṣe ń bẹ̀tẹ̀lẹ̀ láti fi generate owó nìyẹn. Muhammad movement as a political challenge. Historically, Muhammad movement was not only theological, it also challenged tribal hierarchy, Meccan oligarchic power, inherited lineage privilege, and control of sacred commerce. Wọ́n ní ìdìde tí Muhammad dìde ó jẹ́ ìdìde tó ló ojú ọwọ́ òṣèlú ó ní nínú. So pé Muhammad dìde láti bí ọmọ ìgboro láti sọ pé òun náà ti dá lágbára ó fẹ́ jẹ ìgàba
wọ́n ní nínú ìtàn ìṣẹ̀lẹ̀ tí Muhammed rìn yìí wípé kò ṣe pé ó kàn jẹ́ theology lásán. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé láti sọ pé àwa ìran tèmi ló dáa ju ìran tí àwọn ìran ìyókù tó wà nílẹ̀ Lárúbáwá lọ. So ní ìdí tí Muhammed fi gbé nǹkan yìí dìde. Àti wípé láti jẹ́ kí ìran tiẹ̀ kó borí kó jẹ́ pé àwọn náà máa wà lókè tí wọ́n máa control Kaaba yẹn Mẹ́kà. torí ìran tiẹ̀ ló ní Allah. Its movement gradually become a social movement, military coalition, legal order, and expansion state. After migration to Medina, the community developed. Taxation 6K. Ẹ kọ́kọ́ tún yẹn náà sà. Wọ́n ní Muhammad tó dìde yìí, wọ́n ní ó dìde láti máa fi gba ilẹ̀ kí pé láti kógun ja kíní láti change òfin àṣà gbogbo nǹkan wọn. So ni Muhammad dìde ó dẹ̀ ń gbalẹ̀ yẹn kiri títí tó fi gbàdé ilẹ̀ Mẹ̀dínà náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó dẹ̀ ti di movement jẹ́ pé ó ti tàn káàkiri ayé báyìí. After migration to Medina, the community developed taxation system, military organization, treaties, and intertribal alliance. This transformed the movement from persecuted minority to regional political force. Lẹ́yìn ìgbà tí Muhammadu tó sọ pé òun fẹ́ fi Mẹ́dínà ṣe ibùgbé ní 622 CE, wọ́n ní Muhammadu ó dá òfin láti máa lo owó gbà lọ́wọ́ àwọn èèyàn. Ó dá òfin yẹn kalẹ̀. Ó dá ìjọ àwọn adigunjalè àwọn Boko Haram bandit ó dá kalẹ̀ sí Mẹ́dínà. Ó tún dá òfin pé tí ìbá tí lágbára ìdúnàdúrà ká má kó gbogbo ara wa ó dá kalẹ̀. Ó dẹ̀ tún dá interchange yẹn. Ó dẹ̀ tún dá ìpínyà kalẹ̀ láàrin àwọn ìran Mẹ́dínà. Wípé ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó dá àlámọ̀ rí àwọn minority àwọn tó fúta kí àwọn kéréje ó dá àlámọ̀ rí wọn lórílẹ̀ Mẹ́dínà. Ó dẹ̀ dá yánpọnyánrin sílẹ̀ ìjà ẹlẹ́yàmẹ̀yà. ìlú Mẹ́kà ni o fi ṣe Mẹ́dínà. Hudaybiyah, a major turning point came with the Treaty of Hudaybiyah. This was essentially a political truce between Mecca and Medina. Outside religion framing, historians see it as diplomatic recognition of Muhammad's state by Quraysh. The treaty allow alliance tribe, reduce welfare, expansion of influence through diplomacy. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ treaty Hudaybiyah yìí tó ṣẹlẹ̀ ní 628 CE. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nígbà táwọn Muhammadu tó ti kọ́kọ́ lọ jalè pẹ̀lú Abuja wọ́n jalè tọ́pààyàn. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nígbà tí wọ́n lọ ja olè Badiri. So ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kẹta nígbà tí Muhammadu ti jalè tán láti lọ bá wọn láti Mẹ́kà lọ bá wọn Mẹ́dínà láti lọ ṣe ìdúnàdúrà ní pé káwọn dẹkíní yìí díẹ̀ níwọ̀nba. So ìgbésẹ̀ yìí ni Muhammadu gbé pé ẹ jẹ́ ká jọ bára wa ṣe káwọn àsìkò gbà díẹ̀. So èyí ni Hudaybiyah Treaty. Many tribes now align with Medina because the movement appeared stable, economically viable, and military strong. Látara ogun tán jà yẹn, ìròyìn wọn ti kàn pé wọ́n mọ̀ the immediate cause of the conquest. The truce eventually broke down because of tribal conflict. The two tribes aligned to opposite side fought. Banu Bakri and Khuzaiza. Àwọn ìdílé méjì tó invite ẹ̀ kan wá parí ìjà nìyẹn sà, ẹ bá a tú. Ẹ ti nìjìnlẹ̀ máa tún nǹkan yẹn ẹ ti ka púpọ̀. Oya òun náà ni ẹ tú láti the immediate cause of the conquest. The truth eventually broke down because of tribal conflict. Two tribes aligned to opposite side fought. Banu Bakri àti Khuzaiza. Quraysh support for Banu Bakri was viewed as treaty violation. They gave Muhammad political justification to march on Mecca. Àtẹ̀láyé ẹ̀tún tó lẹ́ka ti jìnnà jù. Ó yẹ jẹ́ sáré túbí. So àwọn ìdílé méjì yìí ni wọ́n pe Muhammad wá kó wá bá wọn yanjú ọ̀rọ̀ ní Medina. Ànábì ò ṣe ìjìra. Àwọn ìdílé méjì yìí ni wọ́n pe Muhammad wá kó wá bá wọn yanjú ìjà. Ìyanjú ìjà yẹn ló lọ
lórí pé opportunity wà níbi tí a lè káàkiri ogun bá tán jà yẹn tí Muhammad pé àwọn àlìjẹ̀nú ṣe mọ̀ pé ibẹ̀ náà ti sọ pé jùnúdún látara wa àwọn ọmọ ogun tẹ̀lé fojú rí tó pé àwọn àlìjẹ̀nú ẹ̀ tí wọ́n lé àwọn ènìyàn lé ìròyìn ẹ̀ wá kàn àwọn yẹn wá ń bẹ̀rù ẹ̀ pé Muhammad ọmọ eléyìí ti ya ìyàkú ọ̀yà mọ́ wa lọ́wọ́ o so ẹ wá jẹ́ kí a wo conquest of Makkah gangan tí arákùnrin yìí ń béèrè fún so to march towards Makkah Muhammad assembled a very large traditional Islamic source mentioned around 10,000 fighters. Outside religious tradition, historians interpret this as a display of overwhelming force meant to prevent prolonged urban warfare. Ṣé wàá bẹ̀ sàmà Adeleke? Wọ́n ní láti lọ dojúkọ láti lọ bí Mẹ́kà wò tí Muhammadu gbé dìde. Muhammadu kó àwọn ọmọ tó fi ń digun jalè púpọ̀ ó kó wọn jọ nínú Islam bí ẹgbàá wa ṣe gbà wá àwọn mùsùlùmí àwọn òjòbá àwọn mùsùlùmí wọ́n sọ pé àwọn adigunjalè tí Muhammadu kó jọ wọ́n jẹ́ 10,000 adigunjalè tí wọ́n lọ fi kojú Mẹ́kà láti lọ bí Mẹ́kà wò ṣùgbọ́n lẹ́yìn tá bá kó nínú ìtàn táwọn àgbélẹ̀rọ táwọn mùsùlùmí kọ kalẹ̀ wọ́n ní àwọn nǹkan táwọn ará Mẹ́kà sọ ni pé àwọn tó wá digunjalè tí wọ́n wá bí Mẹ́kà wò tí Muhammadu kó wá wọ́n ní wọn ṣe kékeré wọ́n ní wọ́n pọ̀ jọjọ wọ́n wá ní pé ẹ tẹ̀síwájú this tragedy. The strategy appears psychological as much as military. Surround the city, demonstrate inevitability, encourage surrender, and minimize tribal blood-fueled escalation. Many Meccan elites realize resistance will likely fall. So, wọ́n rí pé ọgbọ́n tí Muhammadu tó fi fẹ́ wá bí Mẹ́kà wò yìí ó ní wípé ó fi àwọn ọmọ ogun tó fi digun jalè yìí ó fi wọ́n yí Mẹ́kà ká. Ẹ̀kejì ni pé ó wá jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn tó ń kó wá yìí àwọn tó jẹ́ kí wọ́n sàn gun ni tó jẹ́ pé kì í ṣe àwọn tó jẹ́ pé àwọn ará Mẹ́kà tí wọ́n bá ń bẹ̀ wọ́n lè tì dànù wọ́n lè bì wó nípa àwọn tí ó bì wọ́n wó ni. Ṣé Muhammadu wá sọ fún wọn pé yóò da kẹ́ ẹ jupájusẹ̀ lẹ́ẹ̀ká mọ́ pa yín. So ẹ̀kejì láti lè jẹ́ pé kò ní sí pé ẹ̀jẹ̀ àwọn ará Mẹ́kà àwọn èèyàn rẹ̀ tó máa pa ò ní pọ̀ so ó ṣe tán láti pa wọ́n so Muhammadu ní kí wọ́n sọra wọn dèèyàn yẹpẹrẹ kalẹ̀ fún kó mọ́ lè bá bí gbogbo wọn wó kó má pa wọ́n dànù. So arákùnrin wa àwọn tí Muhammad kó lọ bẹ̀ yẹn oye they are very kò síbi tí a ti rí ìkànnbí pé ó káwọn kan jọ. Now, ẹ bóyá kàkà síwájú sí Abu Sufyan rule. The central political figure was Abu. Translator yìí sà. Mr. Ademi Mr. Adeleke. Àwọn tẹ́ ń túmọ̀ kí ló ṣe wọ́n Yorùbá sí wọ́n ń ṣe illiterate gbogbo èèyàn lọ́wọ́ rí nǹkan tó wà níbàyí àti nǹkan tẹ́ ń tú. Nǹkan tó wà nínú tọkọ léèbù kọ́lẹ̀ ń tún fún wa Yorùbá bọ́ kò sí wàhálà ṣá. Nǹkan tó yẹ kí ẹ ṣe ní bàbá Délà nǹkan tó yẹ kí ẹ ṣe ní pé gbogbo ìjà inú Islam ló lórúkọ ẹ má wulẹ̀ ní kálọ̀ gọ́gù èwo gẹ́gẹ́ ló wá kọ́ ṣe ní ìjà ilé yóò ṣe ìjà ẹ mọ èmi mọ báyìí ń sọ̀rọ̀ ìdígunjalè ní ẹ fún wa lórúkọ ẹ̀ ṣé ibi tí mo ti lọ ẹ̀yin kọ́ lè béèrè lọ́wọ́ mi ìtẹ́ tú ni mo kàn fi wá bá yín sọ̀rọ̀ Mr. Ìtòláìsà ìtẹ́ ìbéèrè lọ́wọ́ mi ni pé ẹ̀ẹ́dúró náà ìtẹ́ ìbéèrè lọ́wọ́ mi ibi tí mo ti lọ ni pé nígbà wo ni Ànábì tún okùn ẹbí ṣe kẹmọ kí mo mẹ́ ń di ọ̀rọ̀ mọ́lẹ̀ o. Ẹ wá jẹ́ kí wọ́n tún kẹwàá tó ti túnkọ̀ ẹbí ṣe wáyé báyìí ó lọ kógun ìjàwọn àlàkà. Ẹ má bínú mi ò rí lè mọ̀ ẹ má wulẹ̀ dára láàmú igi ẹ má wulẹ̀ dára láàmú mi ò rí lè mọ̀ nípa TikTok ìzẹ́ ìwé tí mo lè gbé sí nǹkan tẹ́ gbé sí tẹ́mi náà lè gbé sí tèmi bẹ́ẹ̀ níbí báyìí ẹ̀mí mọ̀ bẹ́ẹ̀ lè kọ́ mi nǹkan tí mo lè tẹ́ mi ò lo áàpù yìí kò sí rọ́mí kò sí rọ́mí. Àdìsí kámẹ́rà yẹn iná tẹ òkè kẹ bọ́ síbi screen. Okay. All right. This is when I think no camera. No camera. Okay, okay, save. Ẹ fún wa lórúkọ ìdígunjalè yẹ gbogbo nǹkan tó ní Islam lò lórúkọ. Irọ́ èmi ò gbogbo ìtẹ́ nǹkan yẹn save abi okay save okay. Ó yẹ máa kà. Sọ́mi gbogbo ìmọ̀ ṣe ń kà á tààrọ̀ yẹn sìn kò nídìí kẹ́ máa dára yín láàmú. Ṣé ẹ rí báyìí? Kò tí ì clear o. Báyọ̀ ńkọ́. Ẹ máa kà á já máa gbọ́. The conquest of Mecca in 60 CE 8 AH occurred. Ẹni yóò àárín tó ń kà.
gbà tí mo ní mi rí tí lẹ́ẹ̀kan yẹn ó dà kí mo ń parọ́ nẹ́tíwọ̀kì tí ò dá ẹ̀yẹ báyìí nǹkan. fóònù sí jìnnàjìnnà ṣé bẹ́ẹ̀ mi ṣe gbé sí jìnnàjìnnà ilé ni. báyìí nǹkan bàbá. kí ló béèrè. mi ò bí mo fi nǹkan tó yẹ kàtọ́ yẹn sọ́mùrì ẹ̀ lè ní báyìí. kí ló béèrè. ẹ̀yin lẹ béèrè nǹkan lọ́wọ́ mi pé níbo ni ànábì ti tún okùn ẹbí ṣe. kí ni conquest tó béèrè lọ́wọ́ Google. summary of Mecca conquest of Mecca summary yàrá ìmábìnú. ok n tó máa wá tẹ̀ ni pé summary of conquest Mecca outside religion frame. ṣé Wikipedia jẹ́ muslim ni. no tó mọ̀ pé religion frame wà mbẹ̀ wàá wá yọ outside religion frame kó mbẹ̀. ok but meanwhile summary of conquest Mecca outside religion frame. ní tí mò ń kà fún yìí Wikipedia ni ṣé muslim ni Wikipedia ṣé mùsùlùmí ni. tó mọ̀ tán pè ní religion frame. etí máa yí ṣógun ni àbí. ẹ má wulẹ̀ mo ní kẹ́ ẹ béèbù ẹ má béèbù bàbá onídìí kò ní béèbù. mo ń béèrè kì í ṣe èbú mo I'm serious ṣé o gbọ́ nǹkan tó ń sọ ni mo béèrè lọ́wọ́ ẹ̀. ẹja filẹ̀ ẹjọ́ ó yá. ó ti hàǹgì lọ́dọ̀ mi o ṣọ́dọ̀ ti ẹnìkan ni ẹjọ́ ṣé gbogbo lè ń gbé mi báyìí. nẹ́tíwọ̀kì dílà ọ̀dọ̀ if. kò yẹ kó jẹ́ kí nẹ́tíwọ̀kì ẹ̀ hàǹgì o. Allah ti kú. tẹ́lẹ̀ tó bá ti sọ pé kẹ́ ẹ sáàtì nǹkan ní Google ẹ kàn bí wọ́n léèrè pé èwo nínú àwọn ìdigunjalè yẹ bóyá ṣẹ́rí irú ìdàbíyà tí wọ́n mention yẹ ìyẹ́ ó dà pé bí ẹlẹ́ẹ̀kẹta àbẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ni nígbà táwọn tó fẹ́ lọ bọ Kaaba. ẹ máa gbọ́ bàbá conquest of Mecca summary outside religion frame. ó yá ká jáde. The conquest of Mecca 630 CE was a pivotal military and political victory led by Muhammad. By mobilizing. Yorùbá yẹn máa lé fún bàbá mi torí Ọlọ́run. jẹ́ ká rí kí ló dé tó ń dẹ̀gbẹ́. èmi Yorùbá lè ń sọ ẹ ṣe máa sọ pé ẹ̀ka kan tẹ̀ létú irú ọ̀rọ̀ yẹn sọ Yorùbá. ó yá máa kà ń gbọ́ ó yá máa kà. bẹ́ẹ̀ lè bá mi tu. láti bẹ̀rẹ̀ tún ká láti bẹ̀rẹ̀. The conquest of Mecca 630 CE. bá a ṣe lọ kógun ja Mecca tó ṣẹlẹ̀ ní 630 CE. Was a pivotal military and political victory led by Muhammad. wọ́n ní ìkógunjà yìí ó jẹ́ nǹkan tí Muhammadu tó dìídì gbé dìde tó lọ fi bí Mẹ́kà tó lọ fi dá àlámọ̀rí wọn rú. bàbá àwọn tẹ̀ fi political sí o fún wọn ṣe ní trade. political bí a kẹ́ tún kí ló dé tí o jẹ́rìí kì í ṣe religion conquest mọ́ political conquest ó dìídì gbé dìde. ẹ má fi ẹ ń fi ọkàn burúkú ẹ fi ń tún nǹkan àwọn tẹ́ ń kàn kan fún wọn ṣe ní trade náà. ẹ̀yin ẹ̀ tún náà ṣe bẹ́ẹ̀ sọ pé gbọ́ Yorùbá ẹ̀ tún náà. tí n bá mọ Yorùbá kò túmọ̀ sí pé mi ò mọ túmọ̀ nǹkan tẹ́ ń sọ tí n bá yẹ fúnra mi kò túmọ̀. mi ò gbọ́ Yorùbá kò túmọ̀ pé mi ò Yorùbá òye mi mi ò lè sọ Yorùbá kò túmọ̀ pé Yorùbá òye mi. ó yẹ ẹ má bínú. By mobilizing a large highly disciplined force to isolate the city. ẹtù isolate ó ní wípé ó sí wọn mọ́lé ó dé wọn mọ́lé ó sọ ẹ̀yìn ẹtù ti yín. He forced a bloodless surrender from the ruling Quraysh oligarchy. Bẹ́ẹ̀ àwọn fẹ́ gbọ́n mẹ́mọ̀ tó mọ̀ ní ìbáyé ọ̀dọ̀ ìbáyé sìn. àní ẹtù tí mo kọ́kọ́ tú tán ní ìsinmi kẹ́ gbé látòkè ní ìbẹ̀ báyìí tú. Bàbá ẹ fi ọkàn kan ẹ fi inú kan bá wa lórí ọ̀rọ̀ yìí tí a fẹ́ bá wa tún nǹkan ẹ tú láì ṣàbòsí ṣùgbọ́n Yorùbá ní mi ò gbọ́ Yorùbá kò tún ọkọ mi ò tún ọkọ. ẹjọ mò ń bọ̀ èmi ni máa bẹ tú máa gbọ́. àkọ́kọ́ ni pé tí mo bá sọ pé Islam is a political movement ṣé mo ṣe mistake. ṣe ẹ ń define ẹ ní àbí that's just the same sentence. according to tó kọ́kọ́ kà lókè yẹn tí n bá sọ pé Islam is a political movement ṣé mo ṣe mistake. ṣe ẹ ń béèrè question lọ́wọ́ mi ni àbẹ́ ń define ẹ. mo ń béèrè ni. pé ṣé Islam ṣe jẹ́ political movement. ara. ó yá ka tó wà lókè yẹn kọ́kọ́ ka ìbẹ̀rẹ̀ yẹn gbé sójú kí ní kí gbogbo àmà rí kó wá kà ti bẹ̀rẹ̀ yẹn gangan. The conquest of Mecca was a pivotal military and political victory led by Muhammad. Political victory led by Muhammad. Nítorí kí ṣe kí ni ṣe àmọ́ tó jẹ́ bẹ́ẹ̀. It is a one-sided military party. Meanwhile, àwọn Qurayshi oligarchy ló ń lò. Gbogbo kọ̀ yẹ sí ẹgbẹ́ nu yín sí kíní náà ẹ má tún parọ́ náà. Bàbá ẹ jẹ́ kí ẹni tí mo bá sọ̀rọ̀ yẹ kí n máa bá sọ̀rọ̀ torí Ọlọ́run. Ẹ má parọ́ àníkẹ́ tún sí ẹ̀rí tún fún wa Mr. Ìtọ́láyé mò ń gbọ́ yín. Political victory ni Muhammad fi conquer Mecca.
ọlá pé kí ni àwọn tó kọ́ńkà they are practicing oligarchy ṣé mo tún oligarchy èmi ṣe gọ́ọ̀mẹ̀ntì. ọlá pé kí ni. àwọn Kùrẹ́ṣì they are practicing oligarchy. kí ló ń jẹ́ oligarchy. naam ẹ jẹ́ àjọwò fúnra wa. ṣé oligarchy wà ń bẹ yẹn. bẹ́ẹ̀ni. kí ló ń jẹ́ oligarchy. ó ní oligarchy is a system of government or power structure in which control is. ẹ má gbé wa kó níbi tẹ́ ẹ̀ ń kà ṣé wọ́n kọ́ síbi bẹ́ẹ̀. mo ń bọ̀ ẹ fi lẹ̀ jọ ó yá. bàbá yìí Mr. Adeleke ẹ jẹ́ kí n máa bá ṣe láìsí. What is oligarchy? Oligarchy is a system of government or power structure in which control is concentrated in the hand of a small elite group. Àwọn Kùrẹ́ṣì ẹ máa gbọ́ àwọn tó ń darí Mẹ́kà nígbà tí Ànábì sallallahu alaihi wasallam kó ń bẹ̀ tó wà Mẹ́dínà àwọn Kùrẹ́ṣì ni oligarchy ló ń practice. Àwọn ní ìjọba Mẹ́kà wà lórí wọn nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó move pẹ̀lú àwọn sójà ti tiẹ̀. Òun náà sọ pé the conquest ó lọ bá wọn kò kí ṣe pé àwọn náà practice oligarchy. Wait gbogbo wa máa gbọ́ nísìnyí gbogbo wa lójó yé náà. Ní tó ń ṣàlàyé fún wa sí ni pé àwọn Kùrẹ́ṣì wọ́n ti ní òfin ìṣèjọba wọn tí wọ́n ń lò àbí wọ́n ti jókòó lórí òfin kan wọ́n jókòó lórí politics kan òfin kan tó jẹ́ olórí ìlú tí wọ́n ń lò bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. Yes ibi tí the word politics ti wá ní ìbáyìí. ní sùúrù sẹ́ ẹ ní sùúrù ẹ̀yin define ni ẹ̀sìn Islam lẹ́sẹ̀ àníkò ní sùúrù ó ní nǹkan tó fẹ́ mú jáde so wọ́n ń lo òfin tí wọ́n ń lo ìṣẹ̀mí wọn wọ́n ń lo òfin tí wọ́n kó tó di pé Muhammad gbé pòlítíkù tiẹ̀ dé against tí wọ́n àbí bẹ́ẹ̀ kọ́. ẹ̀ka nǹkan tó wà ń bẹ̀ a bloodless surrender from the ruling Quraysh oligarchy. ok mo ní kò divine oligarchy ṣe o ti divine ẹ àti mọ̀ pé political standard ló ń jẹ́ oligarchy àbí. bẹ́ẹ̀ni bó ṣe ń rúùlù wọn. bó ṣe ń rúùlù nínú ìlú wọn òfin ìlú wọn. olólóyìnbó ń pè ní system of government. system of government good now nígbà tí mo ọmọ wa dé as a religionist ẹni tó jẹ́ pé Allah ló pè ẹ̀sìn nìkan ló fún nígbà tó máa wá dé ó wá dé kò gbẹ́sẹ̀ nìkan wá mọ́ ó dé pẹ̀lú political movement ó dé pẹ̀lú political conquest àbí. bàbá mi tó láyé nǹkan tó fà á nìyẹn. ṣáà ní sùúrù ṣáà àfúnra rẹ̀. ní sùúrù sẹ̀ government. ìyẹn pẹ̀lú political conquest tẹ́mi bá wá sọ pé hello Mr. Gbengejo tẹ́mi bá wá sọ pé Islam is a political movement ṣé mo ṣe mistake. irọ́ ni. nígbà kò ní bẹ́ẹ̀ sà. kò ní tó kè no àwọn èèyàn tó ń gbọ́ wa náà ẹni sùúrù. bẹ́ẹ̀ni kò rí bẹ́ẹ̀. ẹ ṣáà ní sùúrù mo ní point ẹ ṣáà ní sùúrù padà síbi kíní yẹn ibi Kùrẹ́ṣì onígàkì kọ kò ní ibi tí Muhammad ti ṣe kíní yẹn kankan ibi tí Muhammad ti. ibẹ̀ làwà bàbá. ó yá ka reference òkè yẹn. The conquest of Mecca 630 CE was a pivotal military and political victory led by Muhammad. Political movement, political military political kini? Political victory led by Muhammad. Victory, yes. Political victory led by Muhammad. Kí náà pè ní political victory? Wọ́n gba ìjọba mọ́ wọn lọ́wọ́. Now tẹ́mi bá wá sọ pé Islam is a political movement in the purpose of political victory ṣé mo ṣe mistake. It is never a political movement, sir. Kí ni Muhammad gbé wọ Mẹ́kà? Now mi tún fẹ́ kẹ́ dé ìkọlẹ̀ ti dé yẹn sir. That take us to the reason of the conquest. That take us to the reason of the conquest. Hello. Baba in tó yẹ máa gbọ́ ní sùúrù in tó yẹ kó wà ńbẹ̀ yẹn máa gbọ́ ní sùúrù sẹ in tó yẹ kó wà ńbẹ̀ yẹn ni religion victory ló yẹ kó wà ńbẹ̀ yẹn wọ́n wá ní conquest of Mecca is a political victory led by Muhammad. Now tẹ́mi bá wá ń sọ pé Islam is a political movement ó yẹ báyẹn in the purpose of political victory ṣé mo pé a ti rí àwọn tí wọ́n ti ń sọ pé ṣẹ̀ríà ló dáa pé òfin tíjọba ṣe ní Nàìjíríà pé òfin yẹn kì í ṣòfin gidi pé ṣẹ̀ríà la lè lò ní Nàìjíríà ṣé mo pa ti rí àwọn tó ń sọ bẹ́ẹ̀. Bàbá. ṣé o ti gbọ́ àbó tí ì gbọ́. Bàbá Islam is never a political movement. ṣé o ti gbọ́ àbó tí ì gbọ́. wọ́n máa ń sọ. ètò láyé torí Ọlọ́run ẹ sì ń gbọ́ Mr. Bella ẹ jọ̀ọ́ tẹ́ bá wá sí bíbá ẹ
àbí bẹ́ẹ̀ ṣe ń argue kínní yẹn mo believe pé ẹ wà learned ẹ dẹ̀ wà intellectual please listen to this like a learned person and an intellectual person ṣe get ẹ jọ àwa tá a wà ń bíbá iná are daft when you keep speaking mo ń rí yín bẹ́ẹ̀ tó wà learned and very very perspective about something you understand so you don't judge the belief with something factual with being an intelligent person kò tí yẹ yín nǹkan tó wà factual ó yàtọ̀ sí belief you understand so when something comes with factual kò tí yẹ yín ẹ máa rhyme ẹ up pẹ̀lú something you believe on please don't make our people feel like they have to keep wasting a whole lot of saliva on you we have a whole lot of people here to fẹ́ learn please ẹ jọ̀ọ́ ó ń get to our own anger because one we are being born to the same Islam learned intellectual just the way you speak ẹ wo mo ń respect yín just like the way you speak but ẹ má máa make ara yín look stupid to me because you are dragging this thing like you already know but you just want to make a content ẹ jọ̀ọ́ àwa make content in bí we came to educate our own people our own cultural people our own natured people kò tí yẹ yín if you are a Yoruba find your own culture then debate it with Islam within yourself tó bá ń fún yín ní àyà kan you can read and not justify with what you believed because nǹkan tẹ́ believed yẹn kò sí nǹkan tẹ́ lè tọ́ka sí ipò wà subjective tẹ́ lè sọ pé ẹ lè débẹ̀ kẹ́ bá bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń bá ìgbà mu so don't justify with religious belief religious is a kind of colony kò tí yẹ yín is different from what you see knowing that your father is your father is different from someone told you he is your father kò tí yẹ yín please ẹ má bínú ètò láyé mi ò láì bọ́ yín stress yín yẹn ni ó máa ń dùn àwa táwa comment section kan tó yẹ kí n wá sókè nìyẹn. kan tó tiẹ̀ ń argue yẹn kò tiẹ̀ in fact kò tiẹ̀ ń ṣe argument gan stupidity lè ní rí sí because kò sí ìlú tí Islam bá ti lọ wọ́n máa padà establish sharia ń bẹ̀ ni wọ́n máa push ìjọba tó wà ń bẹ̀ kúrò wọ́n máa lò fún sharia so political movement ní kò tiẹ̀ kò sáàríyànjiyàn bẹ́ẹ̀. when they say something is political. ìjẹ́mọ́ tó ń dùn mí ni pé ní tó ń fún rẹ̀ ń kà tó rí tó ń ka ìkó dẹ̀ tó wá gí rẹ̀. see Shengo, I was once a stupid person like you mo gbé àwọn ètò láyé ṣe pé kí náà pé MS Baba mummy of all kufar ancestor everybody mo gbé wọn ṣe pé for like almost 3 weeks they kept coming down for me until the day tèmi gan reason ẹ pé okay out of nonsense they bring sense kémi gan tiẹ̀ go through kinní on my own kí n má wo nǹkan tí mo ti believe on kí n mọ nǹkan tẹ́ pé yes tí n bá tiẹ̀ rìn tí n bá travel màá rí i pé ó jó òótọ́ ó wà ń bẹ̀ màá rí tọ́ka sí i pé mo rí lóòótọ́ kò ń ṣe pé mo gbọ́ you understand I read it myself and I felt so stupid within me kò tí yé yín so you don't justify with beliefs please you are talking like someone learned someone that has perspective but why are you just making yourself look stupid to us at the comment section. To be honest, sir, I really appreciate the way you spoke to me, sir. Don't mind my manners. No, it's not good. You have spoken well, sir. Compared to the other man, more than what you become today. Àwọn ètò láyé MS Baba everybody they have a million glory to serve to us in our hearts. Laughing wá sí by every day. Èmi kan mo máa kàn gbọ́ life yẹn máa fi sápò máa kàn máa gbọ́ just to refresh my own soul from what I was being born to believe. You understand? Because at my age of late 30s, mo ń wora mi pé so nǹkan tí mo ti gbàgbọ́ láti kékeré mi it was all lies. So I needed this everyday listening to it to amend those real facts tí mo ti gbé sínú ọkàn. So I don't believe people like you. Kò tí yẹn mi ò believe pé èèyàn bí ẹ̀yin tẹ́ wà intellectual tẹ́ pé even láì rí yín the way bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ Baba B mo mọ̀ pé inú ló bí wọ́n gbà yẹn tó fi ń tako yín but you were tackling him back like you don't understand what he meant. Ẹ ti ń push wọn to the wall nǹkan tó yẹ kí mi kan wá sókè nìyẹn because ẹ push wa to the wall because you speaking like bẹ́ẹ̀ pé tó láyé ò mọ̀ nǹkan tó ń sọ. These people have been trying to amend our heart every day and we are growing stronger to come back home. So please, we don't need people like you to just keep justifying with what you believe on. What did you know is what we want, not what you believe. Ejo, the very fact.
mo ń bọ̀ mo ti fẹ́ kó gbọ́ kinní kan. tí wọ́n ń pè ní democracy lónìí ọba ṣẹ̀rí àmọ́ ẹgbẹ́ kí ló bá tí òfin bá ṣẹ̀rí àmọ́ òun ni pé gbogbo ń táwọn èèyàn bá fẹ́ kọ́dà bọ́ lọ́wọ́ ṣe kíni lọ́wọ́ fẹ́ mùsùlùmí wo ni ó pélé yòó dá ìdí rí. ṣé ń gbọ́ báyìí. So the main objective of bringing Islam from one place to another is for military movement. Nílẹ̀ Haúsá ń bẹ̀ yẹn jẹ́ Haúsá kó jókòó ní post wọn tó jẹ́ political post wọn kankan. Lè rí they are all Fulanis now. You know, so ìdí nìyẹn tá a fi we need to call ourselves together. You know, mi mọ ẹ̀sìn tó máa ṣe tó máa sọ̀rọ̀ nípa pé us versus them, anything that indicates us versus them kò wá látọ̀dọ̀ supreme ben. Àwa làwa ẹ̀yin lẹ́yìn tó bá ti lè pín yín sí méjì. The God of the Quran is the one that is leading and misleading. Òun ló ń ṣìyàn lọ́nà ló tún fi yàn mọ̀nà. Ibo la fẹ́ gbé yẹn sí. Tó bá ṣìyàn lọ́nà tó fi yín mọ̀nà tán, òun náà ló tún máa dájà alẹ́ láàrin. So a need láti ṣe rí èèyàn ti pẹ́ nínú nǹkan ò túmọ̀ sí pé kó ródòdó kó wá òkè àkíní yẹn ṣó dodo jáde. No. Bàbá mi ètò láyé tó bá jẹ́ pé àṣà Yorùbá sọ pé ẹni tó bá cross lọ sẹ́sìn míì kan pa ta ló máa wà nù Ìsìlámù lónìí. Lórí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn sà ṣé mo lè sọ ọkàn pa yẹn sà. lọ sẹ́lòmíì kan pa. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi náà Mr. Dela, can you tell me that? Tó bá jẹ́ pé àṣà Yorùbá sọ pé ẹni tó bá lọ nù ẹ̀sìn míì àbáṣà míì. Lórí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn pé ẹni tó bá kó nù Islam kan pa àlàyé wà lórí ẹ̀ ẹ lọ gbọ́ nǹkan táwọn. Kí lálàyé yẹn? No, let him explain. Kí lálàyé yẹn? Àlàyé ó wà lórí ẹ̀. Ẹ lè sọ fún mi pé ẹ tí ì bá fídíò kan tí wọ́n ṣàlàyé nípa ẹ̀. Ṣé the thing is kí lálàyé yẹn náà? Mo really appreciate Mr. I don't know like obìnrin ló wà profile yín the way tẹ́ fi reach out the way tẹ́ fi express ara yín. Tá bá yọ ọ̀rọ̀ ìfàǹfà kò ń bẹ pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a jẹ́ ó sounds very very mature and accommodating. Ẹ gbàgbé nípa ọ̀rọ̀ tá à ń fà yìí bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ yìí ó fi hàn pé ọmọ Yorùbá dáadáa ní compared to the way mi ò àbáwọ́ tó láti bí mi ò bóyá ọmọ ìbàjẹ́ sí wọn. You can't be telling people who are you are a fucking bastard using effort. It is not accommodating. Lè sọ fún mi pé ní gbogbo ẹni sùn bàbá kò kí n ṣe. Ẹ máa gbọ́ téèyàn bá ń bínú kò tí yé yín ó yẹ kẹ́yìn náà máa understand because ẹ ti irú ètò láyé ẹ̀sìn tó bá gbé yín ṣe pé wọ́n deserve ẹ mọ why ẹ ti push wọn ẹ máa gbọ́ gbogbo nǹkan tó ń try àti jẹ́ kẹ́ ẹ understand ẹ sì ti ń push wọn wọ́n máa feel like bẹ́ẹ̀ pé irọ́ náà ń pa that's like you are pushing him to the wall. Mi ò mọ orúkọ tí mo lè pè yín torí. Bàbá mi you understand the English I'm trying to talk about please don't hide behind it. I'm not hiding. I've been here. If you have to put yourself into Laye's shoes, will you be so accommodating? Obviously, I am a man of manners. If I want to listen to him, I don't have any reason to condemn whatever. Wait, please try and understand me. Etolaye is a god of manners. If you are a man of manners, MS Baba is a god of manners. If you are a man of manners, but can you put yourself in their own shoes? If you keep pushing them to the wall to make them feel like what they are saying to you is just a meaningful nonsense, how would you feel? Meaningful ẹ̀yin lẹ rí as meaningful nonsense. No, because ṣe ń gbọ́ wọ́n ní kéèyàn fi sùúrù tẹ̀yàn Yorùbá ní gbogbo wa. Bẹ́ẹ̀ni. Ẹ ń fi respect ṣe bẹ́ẹ̀ pé ẹni respect but you are pushing something behind. Really? Kò sẹ́ni tí o mọ bí yẹn ṣe máa ń bẹ̀rẹ̀. Ẹ gbé mi sí bí screen ta ló wà ń bẹ̀ mọ́ọ̀dì tó bá ń bẹ̀ gbé mi sí bí screen. All of those people are not be tàwa ni they are our own messengers. So if you keep pushing them to the wall making them feel stupid we'll call you Anobi to manners. Anobi yín ò dá tó wọn. Okay. The lie has been because that's a lie. Anobi yín ò dá tó wọn torí wọn ò parọ́ láti ìgbà tán ti dé bí báyìí. Anobi parọ́. Irọ́ wà let's justify. Kí lẹ ń sọ yìí? Irọ́ wà nípa. Ẹ jẹ́ sáré play kìíní. Má ṣe tánáyà jáde kí nìyẹn ní. Bàbá mi ètò láyé ẹ continue ẹ má bínú jàre. It is not up to you to embrace Islam and then apostatize. Because we have rules and regulations. You don't want to accept Islam from the beginning? Don't. Remain in your religion. But to come and accept Islam and then leave Islam, this is a crime
that is the cardinal sin. This is something that has to be punishable in Islam to protect Islam and the Muslims. In Islam, it is not up to you to embrace Islam and then criticize. Elekeji, why must the person leave Islam must be punishable? Why it is a crime for leaving Islam? ẹ jẹ́ kí Dela ṣàlàyé kíní ẹ̀ because kíní yẹn gan ó wà political náà ó so politics mẹ́sẹ̀ gan. ẹ má bọ̀ lójú screen Adeleke. ẹ jẹ́ kí Dela fún ara ẹ̀ ṣàlàyé. kí ló dé tó yẹ jẹ́ punishable offence tẹ́ bá fi Islam kalẹ̀ but kò ń ṣe punishable offence tẹ́ bá wọ inú Islam from one culture. Mr. Dela. torí pé èèyàn kan fi nǹkan kan lẹ̀ ló ṣàfi wọnú Islam. àmọ́ Adeleke má bọ̀ bí screen káwọn tẹ́ bá gbé jáde. àwọn mi ò dẹ̀ wọ bẹ̀ wọ́n bí wọn sílẹ̀ ẹ̀ kí Mr. Dela explain nìyẹn. ẹlòmí ò lọ́rọ̀ jẹ́ punishable offence wọ́n bí téèyàn bá ẹlòmí cross sílẹ̀ road Islam but tí ò kí ń ṣe punishable téèyàn bá wọnú Islam. Mr. Dela, can you tell us that? ẹ wo mi ò ready àti máa jẹ́ káwọn ètò láyé stress fún yín. Mr. Dela, you should put up something ẹ̀yin náà contribute. What do you have to bring forward? My people have been bringing something forward to you. Kí lẹ́yìn náà need to bring forward? You have not brought anything forward since. You just keep debugging. Okay, lè bá wa justify èyí tán sọ́nsìn. Ẹ jọ̀ọ́, Mr. Dela, if you are with us really, tẹ́ẹ̀kan wá bíbá láti wá máa disturb time wa. We have more time for other people. Mr. Dela, ẹ lè unmute kẹ́ bá wa explain. Ẹ jọ̀ọ́, kí ló jẹ́ punishable offence fún ẹni tó bá fi Islam kalẹ̀ but not punishable fún ẹni tó bá fi àṣà Yorùbá kalẹ̀ tó wọnú. ọba wo náà ṣe máa ń punish ẹ nìyẹn ọkùnrin tó fi fà tán fi gbọ́dọ̀ punish ẹ nìyẹn why is it why tán ti gbọ́dọ̀ punish ẹ nìyẹn then punishment náà máa tún fún ẹ ká tó wá wọ irú punishable offence yẹn ẹ kọ́kọ́ sọ reason why it is a punishable offence. Mr. Dela, ẹ unmute kẹsùn bá a sọ̀rọ̀ ẹjọ́. Mr. Dela, law, regular basis, people are killed, beheaded, slaughtered, hung for leaving Islam and converting to Christianity. Muslims have a problem. They look up highly to Saudi Arabia. Okay, Egypt. You just look at Egypt. What happens to people in Egypt when they leave Islam? They get killed. I was in Egypt last year in the middle of the year, and a whole family was slaughtered and killed for rejecting Islam and coming to and becoming Christians. This happened in Egypt last year. Whole family was slaughtered. So if these verses are taken out of context, these nations are putting laws in place around these verses to kill people who reject Islam, to cut their fingers off. These are Quran verses, and cut their neck, behead them. Right? These are verses in the Quran that they practice as a law. This is Sharia law, is in place in these nations. So this is not just Islamic extremism. This is the Islamic ideology. The Islamic ideology is violent. The Islamic ideology supports and promotes the death of people that leave Islam, and that is the ideology. So this is not just radical Islam. This is Islam. So with all that in mind, that plethora of knowledge, this is Islamic law, and under Islamic law, on a regular basis, people are killed, beheaded, slaughtered, hung for leaving Islam and converting to Christianity. Muslims have a problem. They look up highly to Saudi Arabia. Okay, Egypt. You just look at Egypt. What happens to people in Egypt when they leave Islam? They get killed. I was in Egypt last year in the middle of the year, and a whole family was slaughtered and killed for rejecting Islam and coming to and becoming Christians. This happened in Egypt last year. Whole family was slaughtered. So if these verses are taken out of context, these nations are putting laws in place around these verses to kill people who reject Islam, to cut their fingers off. These are Quran verses, and cut their neck, behead them. Right? These are verses in the Quran that they practice as a law. This is Sharia law, is in place in these nations. So this is not just Islamic extremism. This is the Islamic ideology. The Islamic ideology is violent. The Islamic ideology supports and promotes the death of people that leave Islam, and that is the ideology. So this is not just radical Islam. This is Islam. So with all that in mind, bàbá mi tó láyé mo ti máa gbá nọ́mbà yìí mo máa fún yín láwọn fídíò kan náà máa fún yín láwọn fídíò kan tí mo ní lọ́wọ́ kẹ́ máa play ẹ̀. ẹ dákun kí èèyàn kan kó dẹ̀ máa rò lẹ́mìí pé òfin eléyìí òfin ẹni tó dáyé dọ̀run ni. èèyàn ni o tún ní ọpọlọ tá a fún lọ́pọlọ
tá a fún ní ọgbọ́n kó máa wá rò pé òfin tí mo gbọ́ tán sétí tèmi gbọ́ yìí pé àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ẹni yẹn kó wà nínú ẹranko ó pè rẹ̀ ju kó wà nínú èèyàn lọ. Sóòlù yẹn tó wà nínú èèyàn yẹn àwọn tí wọ́n create ẹ̀ waste material. Kó kúkú wà nínú ẹranko bóyá ó lè wà nínú akọ aláǹgbá ó yẹ báyẹn kó ti bọ́ sọ́wọ́ káwọn kan ti lẹ̀ kópa lẹ́gbẹ̀ẹ́ ògiri because sóòlù tó lè carry body tó wá lè rò wípé òfin ẹni tó dáyé tó dọ̀run ni pé ẹni tó bá lóun ò ṣe tèmi máa ẹ pa ẹni yẹn gbọ́dọ̀ nǹkan kan gbọ́dọ̀ máa ṣe lọ́pọlọ. aláàlú tó ṣì wọ́n lọ́nà. ẹ jọ̀ọ́ sà a ṣe ń dúró de Mr. Della kan explain fún wa ẹ jọ̀ọ́ àwọn comment section gan dúró de. láti fẹ́ lòun ṣì wọ́n lọ́nà lẹ́yìn tó ṣì wọ́n lọ́nà tán wá ní kí wọ́n ṣètò lọ pa wọ́n. Funniest part ni pé òfin yẹ àwọn tó benefit òun náà àwọn Arab cause wọ́n fi Islam lẹ̀ nílùú wọn fi Islam lẹ̀ nílùú wọn kò káyé the more bẹ́ẹ̀ bá ṣe ń pa yín nílùú tí the more bá wọ́n ṣe ọ̀kúpa ilẹ̀ yìí. àtàwọn low life ní Nàìjíríà àtàwọn low life bí àwọn tó tọrọ jẹ. èyí tó tẹ̀ sí kókó ni pé tí ẹ bá ti gbà nílùú yín tó bá pọ̀ ẹ̀ ṣe mọ́ wọ́n máa sọ fún yín pàlà ní kápá àwọn pa yín ni tá bá pa yín àwọn olórin place wọn àwọn Saudi àwọn Arab náà replace wọn olóòwò jẹ́ pàwọn Arab pọ̀ ní Egypt Libya and the rest of the northern African country àwọn tí wọ́n ti pa nílùú yìí àwọn Arab ti replace wọn and most of them ò kì í ṣe Islam bẹ́yìn ṣe ń ṣe àwọn ni authority òfin yẹ wọ́n kọ́ àwọn dìde àwọn ni people kan dìde rìn àwọn ni wọ́n kọ́ tẹ̀síìlì fún yín àwọn náà justify everything fún yín àwọn náà ni Muhammad àwọn náà justify ẹ̀yin wá máa fọpọlọ tí yín ṣeré ẹ máa wò tó favour yín nínú ìwé àwọn Arab tí wọ́n kọ tó dáa bí ajala lílù favour yín ni bóyá Abbas ni àbí Ibn Kathir àbí Tontowi èwo ló favour yín bẹ́ẹ̀ láti fi convince àwọn èèyàn yín pé Islam dá